fáwọn kan wá ní tẹ́yẹ̀ bá sọ fún màálù pa nàbì ti kú pé màálù yẹn yóò yàrí wàláì bẹ́ẹ̀ náà lórí kí lójú ó rí bẹ́ẹ̀ ni pé màálù ò gbọ́ yóò bá àwọn tí wọ́n wà ní jámíà èmi ìsàlẹ̀ wílé mi ń gbé kiri báyìí ṣùgbọ́n àwọn gáúsù tí wọ́n wà ní jámíà àtọ́jẹ́jà mi wọ́n já mọ̀ pé nínú kọ́ọ̀sì kan bẹ tó ṣe gbé wọ kọ́ọ̀sì wọn ilmu lisaniyat àwọn ẹranko tí ń rìn lórí ilẹ̀ wọ́n ní language wọ́n ní èdè tiwọn àwọn tí ń fò lókè wọ́n lédè tiwọn ṣé màálù wa gbọ́ anabi muhammad ọ̀dà yìí tó gbọ́ broken ni kò gbọ́ náà ó dà táwa wá rẹ̀ ń tó wá ní òun gbọ́ èdè tí màálù ń gbọ́ ó dà màálù tó bá wá sọ fún pé anabi muhammad ti kú tó ṣe nǹkan kan fún ọ pẹ̀lú èdè wọn tí wọ́n gbọ́ gangan pẹ̀lú èdè wọn tí wọ́n gbọ́ odi ń bẹ nínú màálù sọ́tàn odi wà nínú màálù sọ́tàn tọ́ka wá jẹ́ pé o tún wá lọ́dọ̀ màálù kan tí wọ́n kàn fáwọn ẹ̀fọ́ ẹ pé màálù yẹn kì í sodi tó o dẹ̀ gbọ́ èdè tí àwọn màálù sọ lóòótọ́ tó wá lọ́dún pé àná Muhammad ti kú tí ó dẹ̀ ṣe nǹkan kan fún ẹ ó dà kèfèrí ní màálù yẹn ó dà kì í ṣe mùsùlùmí kì í dẹ̀ ṣe múmìnì ó di mélòó ó di méjì ó di méjì èyí tí wàá fi parí ẹ̀tàn yányán èyí tí ń parí ẹ̀tàn yányán ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko táwa ń jẹ lásìkò wa yìí èèyàn ni wọ́n tẹ́lẹ̀ sìnà pọ̀ fẹ́ lómi ìlọ́bí sọ́dẹ̀ ẹran ẹlòmíì olórí burúkú nígbà tó wà léèyàn nígbà tó kú tán ìbàjẹ́ tó ṣe láyé pọ̀ ni wọ́n fi padà sọ di ẹranko tó bá wá sọ fúnrú ẹni bẹ́ẹ̀ tó ẹ pé èèyàn ní tẹ́lẹ̀ tó dẹ̀ ti mọ̀ kó tó kú kó tó di pé ó di. Alhamdulillah adúpẹ́ fún Allahu subhanahu atọ́rọ̀kẹ́ kẹfà nàbúwà Muhammad sallallahu alaihi wasallam ike Allahu azza wa jal atọ́rọ̀ ilé jẹta rẹ̀ kuma bá nàbúwà Muhammad kuma bá wọn rálẹ̀ rẹ̀ kó sì ma bá wọn sọ̀hábà rẹ̀ ẹ máa nínú Islam lórí súnà nàbúwà Muhammad akírawa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo alágbọ́n tí ọmọ aláìmọ̀ kan tí wọ́n ń pè ní fọ́nrin gbogbo alágbọ́n tó sọ oye so eléyìí náà kò mọ nǹkan kan pa ẹ̀sán lọ́bẹ̀ ẹ̀dá so bí máa ṣàgbé káàkiri tí ń bá káàkiri nínú tó fi hàn pé ẹni yìí aláìmọ̀ kan gan ni pé ó ní kèfèrí ń bẹnu àwọn ẹranko subhanallah àwọn sórí àìmọ̀ kan pọ̀ lára wọn tí èyí tí ó bá display àìmọ̀ kan nù wọn báyìí ó máa ń display rẹ̀ wholeheartedly tọkàntọkàn bá ń sọ wọn pé wọ́n máa ń fi kúfúrú àbí Islam ròyìn ẹranko fọ́nrin ó sì gbé máìkì jù sílẹ̀ kó gbé agbèjù sílẹ̀ kó lọ kíwú kó yanjú so kó wá jíjẹ múmu rẹ síbòmí ó bá máa ta ìpẹ́ ní àbí tó máa ta ó máa ta nǹkan míì fọ́nrin wọ́n èé fi kúfúrú àbí Islam ròyìn àwọn ẹranko. الحيوانات لا توصف بالإسلام ولا بالكفر لأنها ليست عاقلة ولا مكلفة oye so wọ́n yìí fi Islam àbí kúfúrú wọ́n yìí fi ṣe kíni wọ́n yìí fi ròyìn àwọn ẹranko nítorí pé ẹranko ò gbọ́n tí ìbá ṣe pé bóyá ìwọ àfọ́nì yìí tí ìbá ṣe pé bóyá o jágbọ́n kó o mọ bó ṣe máa ṣe agbègbà owó lójú agbo ó jágbọ́n bó ṣe ṣe agbèrí bí $100 gbà bí 50,000 gbà lójú agbo tí ìbá ṣe bẹ́ẹ̀ ni so a bá gbé ẹ sípò àwọn dábà yìí pé so ipe wọn là kankan bọ́ lọ́rùn bí àwọn náà ṣe ṣe kíni bí wọ́n ṣe lábọ̀ àwọn náà lọ́rùn ó yé báyìí so àmọ́ngbà tó ti jágbọ́n bó ti máa ṣàgbé tọrọ owó lójú agbo yẹn ó yé lórúkọ ànábì so àwa ní ṣe bẹ́ẹ̀ fún ẹ oye àní ṣe bẹ́ẹ̀ fún ẹ so fún délé yìí so irú àwọn èèyàn bíi tiẹ̀ ni wọ́n lè fi bí Ìsìlámù àbí kúfúrú ròyìn so torí o jágbọ́n bó ṣe ṣàgbé gbowó lójú agbo àmọ́ àwọn ẹranko tí wọ́n jágbọ́n bó wọ́n ṣe ṣàgbé gbowó lójú agbo tó bá tiẹ̀ náwó sí wọn gan wọ́n lè jẹ́ wọn mọ́ so wọn ní làákàyè oye báyìí so àwọn tí wọ́n yé ṣe mukallaf oye wọ́n la Ìsìlámù bọ̀ wọ́n lọ́rùn wọn la kankan bọ̀ wọ́n lọ́rùn oye so àmọ́ àwọn ẹranko wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń gba ìdarí fún Allahu azza wa jal gẹ́gẹ́ bí Allah bẹ̀rẹ̀ ṣe sọ́nù Qur'an al-Karim ipe walillahi yasjudu ma fi samawati wa ma fi al-ardi
min dabba. Allah ọba ẹ̀dá ni gbogbo ohun tí ń bẹ ń sámà àti tí ń bẹ nínú ilẹ̀. Allah ọba ẹ̀dá ni gbogbo wọn ṣe kíni ni wọ́n ń forí balẹ̀ fún, ni wọ́n ń tẹ́ kọ̀kọ̀ fún. So èyíkéyìí tí ń bẹ nínú ilẹ̀ tí ń rìn ní ẹ̀dá abẹ́ranko óyé, so Allah ọba ẹ̀dá ni wọ́n ń forí balẹ̀ fún tí wọ́n sì ń gba ìdarí fún. Allah ọba ẹ̀dá sọ ń bò mí nínú Qur'anul Karim. Allah ọba ẹ̀dá sọ pé alam tara anna Allaha yasjudu lahu man fi samawati wa man fi al-ardi والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس. Ǹjẹ́ ó rí ni ipa Allah ọba ẹ̀dá òun ni gbogbo tí ń bẹ nínú sámà àti tí ń bẹ nínú ilẹ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ óyé, òun ni wọ́n ń forí balẹ̀ fún tí wọ́n sì ń gba ìdarí fún óyé báyìí. So then washamsu àti oòrùn, walqamaru àtòṣùpá, wannujum àtàwọn ìràwọ̀, waljibal àtàwọn òkè, washajar àtàwọn igi, wadawab àtàwọn kíni àtàwọn dabba àwọn ẹranko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ óyé, wa kathirun minan nas àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn. Tó túmọ̀ sí pé àwọn èèyàn kan bẹ tó yá sí pé ìran bí ẹranko náà ni wọ́n, àmọ́ àwọn kan ní làákàyè ni óyé báyìí. So àwọn ò gbàdarí fún Allah ọba ẹ̀dá, wọn tẹ̀lé àṣẹ Allahu azza wa jal. So fún di eléyìí ẹranko wọn ìròyìn rẹ̀ pẹ̀lú kúfùrù àbí kíni àbí ìsìláàmù. So óyé báyìí, so in tó fi mọ̀ pé ìsọkúsọ ló ń sọnù. So èyí aláìmọ̀kan àfáà Súfì yín tó sọ pé kẹ́ lọ sọ pé ànábì ti kú sí ti màálù. So Yorùbá kọ́ ló fi sọ fún yín pé kẹ́ lọ sọ àbí èdè tí ó sọ pé àwọn màálù ń gbọ́ òun ni ó sọ pé kẹ́ lọ fi sọ sí létí. Àló gbádùn kankan ìwọ ọmọ yìí. Àfi ká Allah ọba ẹ̀dá kó gún ẹ lálàáfíà tó péye. Ẹni tó bá rí ẹ dáadáa yóò rí pé ògùn rẹ kù ẹ̀kan, kòkò àgbo rẹ óyé ó kù bíi 5 kún bọ́ tó kalẹ̀ báyìí kó máa mú. Allah ọba ẹ̀dá yóò ṣamọ̀nà rẹ. So jágújákú ọ̀rọ̀ àwọn màálù pé kèfèrí ni wọ́n nǹkan kan, kèfèrí wà nínú mùsùlùmí wà ní káì wàláhì ó bà nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Allah ọba ẹ̀dá yóò ṣamọ̀nà yín. Gbogbo yín sì jókòó síbẹ̀ yín sì ń wí kàtàkàtà sí yín létí, yín sì ń wí jẹgbẹjẹgbà sí yín létí. Tó Allahul musta'an.